bíbélì ìràwọ̀ ayọ̀ láti máa yọ wá fẹ́ni tí jíǹgbé. Kò sí ìjì tí ó lè bòdì dán rẹ̀. Jésù ti gbà àwọn tó ti sọnù. Fún mi bíbélì ròyìn mímọ́ dídán. Mọ́lẹ̀ rẹ̀ yóò tọ́ mi lọ́nà tóóró. Ẹ̀kọ́ ìlérí òfin ìfẹ́ papọ̀. Kóòrù tó kọjá sọ́jà ìnípẹ̀kun. A kí yín káàbọ̀ sí ètò yín ètò wa Jẹ́ kí Bíbélì sọ̀rọ̀. Ètò tí ìjọ Kristi l'Oǹdó àti ìjọ Kristi ní gbogbo tí wọ́n ń ṣe olùgbọ̀wọ́ rẹ̀. Orúkọ tèmi ò yí padà, Fáṣọ̀nù Victor Ajínrere Kristi. Kí a tó tẹ̀síwájú nínú ètò ìdánilẹ́kọ̀ọ́ ta ní fún wa lónìí, ẹ jẹ́ kí a tẹríba fún àdúrà. Bàbá wa tí ń bẹ lọ́run, a dúpẹ́ lọ́wọ́ yín torí pé ẹ̀yin Ọlọ́run wa. Ògo, ọlá, agbára ni ó yẹ ẹ̀yin Ọlọ́run wa torí pé ẹ̀yin Ọlọ́run. Olúwa Ọlọ́run wa, ẹ jọ̀ọ́ nínú àánú ẹ bá wa sọ̀rọ̀ kí ìfẹ́ yín ó yé wa. Kẹ́ tàn mọ́lẹ̀ ọ̀rọ̀ yín sí wa lọ́kàn. Bẹ́ẹ̀ ni kẹ́ gbàkóso gbogbo ní orúkọ Jésù Kristi náà Olúwa àti olùgbàlà wa. Àmín. Lẹ́ẹ̀kan sí a kí wa káàbọ̀ sí ètò yín ètò wa Jẹ́ kí Bíbélì sọ̀rọ̀. A fi ọpẹ́, ògo, ọlá, agbára àti ìyìn fún Ọlọ́run ẹlẹ́dàá wa fún oore rẹ̀ aláìlẹ́gbẹ́ àti ìbùkún rẹ̀ aláìlópin lórí ayé wa lónìí àti lọ́jọ́ gbogbo. A sì dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àwọn ènìyàn wa tí wọ́n wà nílé. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ìbùkún Ọlọ́run àti wà láàyè Ọlọ́run lórí ayé yín. Ìbùkún Ọlọ́run àtọ̀rọ̀ orí ọ̀fẹ́ rẹ̀ yóò máa di mímọ̀ síwájú àti síwájú sí lórúkọ Jésù. Àmín. A tún ti dé gẹ́gẹ́ bí a ṣe ń dé láti máa gbé àwọn onírúurú àwọn ẹ̀kọ́ kalẹ̀ níwájú wa, ká sì máa fi ọgbọ́n àti òye tí Ọlọ́run fún wa ká máa fi gbé wọn yẹ̀wò ní ìbámu pẹ̀lú ọ̀rọ̀ mímọ́ Olúwa. Kókó ẹ̀kọ́ tí a ní fún wa lónìí, kókó ẹ̀kọ́ náà ó fẹ́ fara pẹ́ ìbéèrè ṣùgbọ́n kì í ṣe ìbéèrè. Ó jẹ́ ọ̀rọ̀ pàtó tá a sì fẹ́ gbé yẹ̀wò nínú Bíbélì. Kókó ẹ̀kọ́ náà ni ìyapa nínú ìjọ lónìí ẹ̀ṣẹ̀ ni. Ìyapa ìjọ lónìí ẹ̀ṣẹ̀ ni. Àbólóyìnbá sọ pé division of churches is sinful. Ìyapa ìjọ lónìí ẹ̀ṣẹ̀ ni tá a fẹ́ gbé yẹ̀wò nìyí. Kí là ń pè ní ìyapa? Kí là ń pè ní ìjọ? Kí là ń pè ní ẹ̀ṣẹ̀? Àwọn ìtumọ̀ àwọn ọ̀rọ̀ mẹ́ta tó ṣe pàtàkì nínú kókó ẹ̀kọ́ wa lónìí, a ó gbé wọn yẹ̀wò. Àkọ́kọ́, ohun tá à ń pè ní ìyapa. Nígbà tá a kíyèsí Bíbélì, a sọ fún wa pé ìyapa jẹ́ ọ̀kan lára àwọn iṣẹ́ ti ara, ó sì jẹ́ ẹ̀ṣẹ̀. Kí kó má sí ìrẹ́pọ̀ yálà nínú ẹ̀kọ́, yálà nínú ìsìn, yálà nínú ohun gbogbo tó jọ mọ́ ìlànà àtẹ̀sìn Kristi. Ní tá à ń pè ní ìyapa ni kó kálukú máa ṣe tiẹ̀ lọ́tọ̀. Àwọn Yorùbá sọ pé kóńkó jábele, kálukú ló ń ṣe tiẹ̀. Ní tá à ń pè ní ìyapa nìyí. A sì rí kà nínú ọ̀rọ̀ Ọlọ́run pé ẹ̀ṣẹ̀ ni. Bí a ṣe ń tẹ̀síwájú, a ó máa gbé wọn yẹ̀wò nínú ọ̀rọ̀ mímọ́ Olúwa. Nígbà tá à ń sọ̀rọ̀ nípa ìjọ, ǹjẹ́ nínú Bíbélì, ǹjẹ́ ní irú ìjọ la gbé kalẹ̀ bí? Àwọn ìbéèrè ọlọ́gbọ́n tó yẹ kí àwa tí a fẹ́ láti mọ òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run gẹ́gẹ́ bí ohun tí ọ̀rọ̀ Ọlọ́run sọ nínú ọ̀rọ̀ rẹ̀ nípasẹ̀ Kristi pé ó ní ẹ̀yin yóò mọ òtítọ́, òtítọ́ yóò sọ yín di òmìnira, nínú ìwé Jòhánù orí 8 gbàtà kéèsì ẹsẹ̀ 22 32 ohun tó kọ́ wa nìyí. Kí là ń pè ní ẹ̀ṣẹ̀? Bíbélì ti gbé àlàyé kalẹ̀ onírúurú ọ̀nà 4 tó gbé kalẹ̀ nípa ẹ̀ṣẹ̀. Ẹ̀ṣẹ̀ ni rírú òfin Ọlọ́run tí a rí ní ìwé Jòhánù kìíní orí 3 ẹsẹ̀ 4. Ẹ̀ṣẹ̀ ó ní àìṣòdodo gbogbo, all unrighteousness. 1 John chapter 5 verse 17. Ìwé Róòmù orí 14 verse 23 ó kọ́ wa lẹ́kọ̀ọ́ pé ohun tí ò bá ti inú ìgbàgbọ́ jáde ẹ̀ṣẹ̀ ni.
ìwé Jákọ́bù orí 4 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 17 ó sọ fún wa pé ẹni tó bá mọ rere ṣe tí kò bá ṣe ẹ̀ṣẹ̀ ni fún. So àti rí àwọn àlàyé tí Ọlọ́run gbé kalẹ̀ nínú ọ̀rọ̀ rẹ̀ nípa ohun tí a ń pè ní ẹ̀ṣẹ̀. Ǹjẹ́ ìyapa nínú ìjọ lónìí ǹjẹ́ ẹ̀ṣẹ̀ ni? A lè tún fi ẹsẹ̀ wa múlẹ̀ pé ẹ̀ṣẹ̀ ni tá a sọ nìyí. Ẹ ká máa wo Bíbélì ká gbọ́ ohun tí ọ̀rọ̀ Ọlọ́run sọ nípa kí a má jẹ́ nǹkan kan náà nínú ìlànà àti ẹ̀sìn Kristi, nípa pé kí a máa jẹ́ orúkọ tó yàtọ̀ síra, ká máa kọ́ ẹ̀kọ́ tó yàtọ̀ síra, ìwà àti ìṣe wa nínú ìsìn Kristi kó yàtọ̀ síra, ohun tí a gbàgbọ́ kó yàtọ̀ síra wọn, ìlànà ìgbàlà Ọlọ́run kó yàtọ̀ síra, ìlànà ìsìn mímọ́ sí Olúwa kó yàtọ̀ síra, ẹ̀kọ́ kíkọ́ kó yàtọ̀ síra. Èyí tá à ń pè ní ìyapa nìyí. Kí ni Bíbélì kọ́ wa? Nítorí ẹsẹ̀ Ọlọ́run ìwé Pétérù kìíní orí 4 ẹsẹ̀ 11 1 Peter 4:11. Bẹ́ẹ̀ ni tí ẹnikẹ́ni bá ń sọ̀rọ̀ kó máa sọ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run. Bí ẹnikẹ́ni bá ń ṣiṣẹ́ ìránṣẹ́ kó máa ṣe gẹ́gẹ́ bí agbára tá a fi fún. So a gbọ́dọ̀ sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run, a sì gbọ́dọ̀ dákẹ́ gẹ́gẹ́ bí Bíbélì bá ti dákẹ́. A lè tún kì wá nílọ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run pé a kò gbọ́dọ̀ fi kún, bẹ́ẹ̀ ni a kò gbọ́dọ̀ yọ kúrò. Nígbà tá a kíyèsí ìwé Deuteronomy orí 4 ẹsẹ̀ 2 ó fi ẹsẹ̀ wa múlẹ̀ pé a kò gbọ́dọ̀ fi kún ọ̀rọ̀ Ọlọ́run, òfin tí Ọlọ́run fún àwọn ọmọ Ísírẹ́lì wọn kò gbọ́dọ̀ fi kún. Nígbà tá a wo ìwé Òwe orí 30 ẹsẹ̀ 5 sí 6 a tún kì wá nílọ̀ pé a kò gbọ́dọ̀ fi kún ọ̀rọ̀ náà ká má bàa mú wa ní èké. A tún kì wá nílọ̀ nínú ìwé Òfin orí 22 Revelation 22 verse 18 and 19 pé a kò gbọ́dọ̀ fi kún ọ̀rọ̀ Ọlọ́run. Ẹni tó bá fi kún ọ̀rọ̀ Ọlọ́run a sọ fún wa pé a ó fi àwọn onírúurú ewu tàbí plagues a ó fi kún ayé rẹ̀. Ẹni bá sì yọ kúrò nínú ọ̀rọ̀ Ọlọ́run a ó yọ orúkọ rẹ̀ kúrò nínú ìwé yìí. Ṣe rí pé ọ̀pọ̀lọpọ̀ ewu ní bẹ ní ìgbà tí a bá fi kún ọ̀rọ̀ Ọlọ́run, ní ìgbà tí a bá yọ kúrò ọ̀pọ̀lọpọ̀ ewu ní bẹ níbẹ̀. Ìdí ẹ̀ la gbọ́dọ̀ sọ̀rọ̀ níbi tí Bíbélì bá ti sọ̀rọ̀ kí a sì dákẹ́ níbi tí Bíbélì bá ti dákẹ́. Kí ni Bíbélì kọ́ wa nípa ìyapa ìjọ lónìí? Ǹjẹ́ ẹ̀ṣẹ̀ ni? Tó bá jẹ́ pé ẹ̀ṣẹ̀ ni, a ó wo Bíbélì. Kí ni Bíbélì sọ fún wa? Àwọn nǹkan wọ̀nyí tá a fẹ́ wádìí nínú ìfẹ́ Ọlọ́run tàbí nínú ọ̀rọ̀ Ọlọ́run fún wa lónìí nìyí. Ìyapa ìjọ ẹ̀ṣẹ̀ ni. A fẹ́ wádìí rẹ̀ bóyá ọ̀rọ̀ yìí òtítọ́ ni. Mo sì fẹ́ ká jọ máa kẹ́kọ̀ọ́ papọ̀ nínú ohun tí ọ̀rọ̀ Ọlọ́run gbé kalẹ̀. Àkọ́kọ́ ká wo ìwé Róòmù orí 16 Romans 16 ká wò láti ẹsẹ̀ 16 ẹsẹ̀ 16 ẹsẹ̀ 17 àti 18 ìwé Róòmù orí 16. Ẹgbọ́n tí ọ̀rọ̀ Ọlọ́run sọ. Ó ní ẹ fi ìfẹnukẹnu mímọ́ kí ara yín, gbogbo ìjọ Kristi ń kí yín. 17 ẹsẹ̀ 17. Ará, èmi sì ń bẹ̀ yín, ẹ máa ṣọ́ àwọn tí ń ṣe ìyapa àti àwọn tó mọ́wọ́ ìkọ̀sẹ̀ wá lòdì sí ẹ̀kọ́ tí ẹ ti kọ́, ẹ sì kúrò ní ìsọ̀ wọn. Ẹ̀wẹ̀ 18. Nítorí àwọn tí ó rí bẹ́ẹ̀ kò sí Jésù Kristi Olúwa wa, bí kò ṣe ikùn ara wọn, ọ̀rọ̀ rere àti ọ̀rọ̀ dídùn ni wọ́n fi ń pa àwọn tí kò mọ̀ méjì ní ọkàn dà. Ọ̀rọ̀ Ọlọ́run ti sọ̀rọ̀ kí a sì bọlá fún ọ̀rọ̀ mímọ́ Olúwa. Níbí yìí a rí kà níbẹ̀ pé òǹkọ̀wé Pọ́ọ̀lù tó kọ̀wé sí ìjọ Róòmù ó kì ìjọ yìí nílọ̀ pé ẹ fi ìfẹnukẹnu mímọ́ kí ara yín, gbogbo ìjọ Kristi ń kí yín. So a ti rí kà àgbékalẹ̀ ìjọ tí Ọlọ́run gbé kalẹ̀ nípasẹ̀ Jésù Kristi nípa owó àwọn àpọ́sítélì. A ti rí kà pé ìjọ Kristi ni wọ́n. Ìjọ Kristi wà níbi gbogbo ní ìgbà àwọn àpọ́sítélì. Nígbà tá a wá kíyèsí ẹsẹ̀ 17 ìwé Róòmù orí 16. Ó ní ará,
èmi ń bẹ̀ yín ẹ máa ṣọ́ àwọn ohun tí ń ṣe ìyapa. Àwọn olóyìnbá sọ pé brethren, mark those who cause division. Ẹ máa ṣọ́ àwọn tí ń ṣe ìyapa àti àwọn tí ń mú ohun ìkọ̀sẹ̀ wá lọ́dọ̀ yín kí ẹ sì kúrò ní ìsọ̀ wọn. Ẹ̀kọ́ tó Ọlọ́run kọ́ wa nìyí. Ẹ tún wo ọ̀rọ̀ náà, ó ní ará èmi sì ń bẹ̀ yín ẹ máa ṣọ́ àwọn tí ń ṣe ìyapa àti àwọn tó mú ohun ìkọ̀sẹ̀ wá lòdì sí ẹ̀kọ́ tí ẹ ti kọ́. Ẹ kúrò ní ìsọ̀ wọn. Ní tá à ń sọ ni pé ìyapa ìjọ ẹ̀ṣẹ̀ ni. Ọ̀rọ̀ Ọlọ́run sì fi ẹsẹ̀ wa múlẹ̀ pé bẹ́ẹ̀ lórí, torí pé a ti kì ìjọ tó wà ní Róòmù, a ti kì wọ́n nílọ̀ pé kán máa ṣọ́ àwọn tí ń ṣe ìyapa àti àwọn tó mú ohun ìkọ̀sẹ̀ wá lòdì sí ẹ̀kọ́ tí ẹ ti kọ́. Ìyẹn túmọ̀ sí pé a ti kọ́ wọn ní ẹ̀kọ́ nípa ìgbàlà Ọlọ́run, a ti kọ́ wọn ní ẹ̀kọ́ nípa ìsìn mímọ́ sí Olúwa, a ti kọ́ wọn ní ẹ̀kọ́ nípa ẹ̀kọ́ ìgbéyàwó, a ti kọ́ wọn ní ẹ̀kọ́ nípa ẹ̀kọ́ ìjọsìn, a ti kọ́ wọn lẹ́kọ̀ọ́ nípa ẹ̀kọ́ ìdarí ohun tí ń ṣe ti Ọlọ́run. A tilẹ̀ sọ fún wa pé ohun gbogbo tó nìkan ṣe pẹ̀lú ìyè àti ìwà bí Ọlọ́run láti fi hàn fún àwọn àpọ́sẹ̀lì Jésù Kristi Olúwa wa. Nínú ìwé Pétérù kejì orí kìíní ẹsẹ̀ 3 ló kọ́ wa bẹ́ẹ̀. Ohun gbogbo tí Ọlọ́run fẹ́ ká mọ̀ pátá láti fi hàn wá. Ìdí ẹ̀ ni ẹsẹ̀ Ọlọ́run fi ń sọ fún wa pé kí a kíyèsí àwọn tó ń fa ìyapa àti àwọn tó mú ohun ìkọ̀sẹ̀ wá lòdì sí ẹ̀kọ́ tí ẹ ti kọ́. Oníkẹ́ kúrò ní ìsọ̀ wọn. Kí ni ìdí tí Ọlọ́run fi sọ bẹ́ẹ̀? Ó ní àwọn tó rí bẹ́ẹ̀ wọn kò sí Jésù Kristi Olúwa wa, bí kò ṣe ikùn ara wọn, ọ̀rọ̀ rere àti ọ̀rọ̀ dídùn ni wọ́n fi ń pa àwọn tí kò mọ̀ méjì ní ọkàn dà. Nítorí Ọlọ́run sọ nìyí. Ìyẹn ti fi ẹsẹ̀ wa múlẹ̀ pẹ̀lú ẹsẹ̀ Bíbélì àkọ́kọ́ tí a kọ́kọ́ kà pé ìyapa nínú ìsìn lónìí ẹ̀ṣẹ̀ ni. Ìyapa nínú ìjọ ẹ̀ṣẹ̀ ni bákan náà. Ẹ ká tún kíyèsí ìwé Kọ́ríńtì kínní orí ìkíní nígbà tá a wo ẹsẹ̀ 10 sí 13 kí ni Ọlọ́run sọ. Ẹgbọ́n tọ́rọ̀ Ọlọ́run sọ, ó ní mo sì bẹ̀ yín ará ní orúkọ Olúwa wa Jésù Kristi kí gbogbo yín máa sọ̀rọ̀ ọ̀kan náà àti kí ìyapa kí ó má ṣe sí nínú yín, ṣùgbọ́n kí a lè ṣe yín pé ní inú kan náà àti ní ìmọ̀ kan náà. Ẹ wo ẹsẹ̀ 11, nítorí a ti fi hàn mí nípa ti yín ará mi látọ̀dọ̀ àwọn aráalé Kíléù pé ìjà ń bẹ láàrin. Ǹjẹ́ èyí ni mo wí pé olúkúlùkù yín wí pé èmi ni ti Pọ́ọ̀lù àti èmi ni ti Àpólò àti èmi ni ti Kéfà àti èmi ni ti Kristi. Ẹ wò béèrè tí àpọ́sẹ̀lì Pọ́ọ̀lù tó béèrè lọ́wọ́ ìjọ tó wà ní Kọ́ríńtì. Ẹ wo ẹsẹ̀ 13, ó ní àpín Kristi bí? A sì ń bí wá náà ní béèrè lónìí pé ǹjẹ́ àpín Kristi bí? Ṣé Pọ́ọ̀lù ni a kàn mọ́ àgbélébù fún yín bí? Tàbí ní orúkọ Pọ́ọ̀lù ni a baptisi yín sí? Ìyẹn sọ fún wa pé ìyapa ìjọ lónìí ẹ̀ṣẹ̀ yín nítorí ìyapa ni. Ilé gbọ́dọ̀ yé wa. So Bíbélì sọ fún wa pé ìyapa ẹ̀ṣẹ̀ ni, a ti kà á nínú ọ̀rọ̀ Ọlọ́run tó fẹsẹ̀ wa. Báwo la ṣe mọ̀ pé ẹ̀ṣẹ̀ ni? Ẹ ká padà sínú àwọn iṣẹ́ ti ara èyí tí Bíbélì sọ nípa rẹ̀ nínú ìwé Gàlátíà orí 5. Ìwé Gàlátíà orí 5, ká gbọ́ ohun tí ọ̀rọ̀ Ọlọ́run sọ nípa iṣẹ́ ti ara. Gàlátíà orí 5, ká gbọ́ ìkìlọ̀ tí Ọlọ́run tí ó kì àwọn ọmọ Ọlọ́run nílọ̀ nípa iṣẹ́ ti ara. Ìwé Gàlátíà orí 5, kí a kíyèsí láti ẹsẹ̀ 19. Ẹgbọ́n tọ́rọ̀ Ọlọ́run sọ, ó ní ǹjẹ́ àwọn iṣẹ́ ti ara fi ara hàn tí ń ṣe wọ̀nyí: panṣágà, àgbèrè, ìwà ẹ̀rí, ìwọ̀bìà, ìbọ̀rìṣà, oṣó, ìríra, ìjà, ìlara, ìbínú, asọ̀, ìṣọ̀tẹ̀
àdámọ̀. Tẹ́ bá wo ẹsẹ̀ ogún yẹn ó sọ nípa àdámọ̀. Àdámọ̀ ní èdè olóyìnbó òun ni à ń pè ní heresis, ẹ̀kọ́ èké. Àwọn nǹkan wọ̀nyí sì ló ń fa ìyapa. Àdámọ̀ ẹ̀kọ́ òun ló ń fa ìyapa. A rí pé èmi ni ti Pọ́ọ̀lù, èmi ni ti Àpólò, èmi ni ti Kéfà, èmi ni ti Kírísì tó gbajúgbajà nínú ayé lónìí. Bíbélì fi ẹsẹ̀ wa múlẹ̀ pé ẹ̀ṣẹ̀ ni sísìn. Tá a bá sì ní tọ́ra wa, ẹ̀ṣẹ̀ ni tọ́rọ̀ Ọlọ́run sọ nìyí. Torí ìyapa ó wà lábẹ́ iṣẹ́ ti ara, works of the flesh. Ìta sì ń ṣògo nínú rẹ̀ lónìí. Ìyapa tí ń bẹ nínú ìjọ tá ń ṣògo nínú rẹ̀ lónìí, ẹ̀ṣẹ̀ ni níwájú Ọlọ́run alààyè. Ilé gbọ́dọ̀ yé wa bí a ti ń tẹ̀síwájú. Ìyapa ìjọ igbá, ìjọ àwo, ìjọ kòkò bàbá aṣáṣùn, ìjọ orí òkè, ìjọ ìpẹ̀tẹ́lẹ̀, ìjọ ìsàlẹ̀, ìjọ àárín àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó gbajúgbajà nínú ayé lónìí. Adìlẹ̀ ti sọ́dọ̀ wò. Ọlọ́run sọ fún wa pé ẹ̀ṣẹ̀ ni wọ́n. Ẹ̀ṣẹ̀ ni. Kí ni Paul tún kọ́ wa? Ká padà sínú ọ̀rọ̀ Ọlọ́run. Ìwé Róòmù orí ìkíní, nígbà tá a kíyèsí orí ìkẹta, nígbà tá a wò ó láti ẹsẹ̀ kẹta, kí ni Ọlọ́run sọ fún wa nípasẹ̀ Paul pé ìyapa kí n jẹ́ ti Paul, kí n jẹ́ ti Àpólò, kí n jẹ́ ti Kéfà, kí n jẹ́ ti Kírísì, kí n jẹ́ ti onírúurú ẹ̀ṣẹ̀ ní ẹgbẹ́ tọ́rọ̀ Ọlọ́run sọ. Ó ní nítorí ẹ̀yin jẹ́ ti ara síbẹ̀, nítorí ìwọ̀n bí ìlara àti ìjà àti ìyapa bá ń bẹ láàrin yín, ẹ̀yin kò wá jẹ́ ti ara, ẹ kò wá sìn gẹ́gẹ́ bí ènìyàn. Nítorí nígbà tí ẹnìkan wí pé èmi ni ti Paul, tí ẹlòmíràn wí pé èmi ni ti Àpólò, ẹ̀yin kò wá ṣe ènìyàn bí? Ẹ wo ẹsẹ̀ karùn-ún. Kí ni Àpólò á jẹ́? Kí ni Paul sì jẹ́? Bí kò ṣe àwọn ìránṣẹ́ nípasẹ̀ ẹni tí ẹ̀yin ti gbàgbọ́ àti olúkúlùkù gẹ́gẹ́ bí Olúwa ti fún. Paul àpọ́stélì ó dá wa lẹ́kọ̀ọ́, ó sì ń fi ẹ̀kọ́ mímọ́ Ọlọ́run àti nípa agbára ẹ̀mí rẹ̀ sọ fún ìjọ tó wà ní Kọ́ríńtì pé ìyapa, ìjà, ìbínú, gbogbo nǹkan wọ̀nyí iṣẹ́ ti ara ni wọ́n, ẹ̀ṣẹ̀ sì ni pẹ̀lú. Ohun tí Paul ń sọ nìyí pé àwọn kan sọ pé èmi ni ti Paul, èmi ni ti Àpólò. Ó ní ìjẹ́ yìí kò wá jẹ́ ti ara síbẹ̀. Ohun tá à ń ṣògo nínú rẹ̀ lónìí, ìyapa ìjọ onírúurú tá à ń ṣògo nínú rẹ̀ lónìí, ẹ̀ṣẹ̀ ni wọ́n níwájú Ọlọ́run àti gẹ́gẹ́ bí a ti rí àkọsílẹ̀ rẹ̀ nínú Bíbélì. A gbọ́dọ̀ sọ̀rọ̀ níbi tí Bíbélì bá ti sọ̀rọ̀, a sì gbọ́dọ̀ dákẹ́ níbi tí Bíbélì bá ti dákẹ́. Ẹ̀ṣẹ̀ ni wọ́n. Paul àpọ́sítélì gan sọ fún wa pé ẹ̀ṣẹ̀ ni. Iṣẹ́ ti ara sì ni bákan náà. Ilé gbọ́dọ̀ yí wa bí a ti ń tẹ̀síwájú. Ohun mìíràn tá a tún gbọ́dọ̀ kíyèsí ni pé Ọlọ́run kórìíra ẹni tí ó ń fa ìyapa tí ń bẹ nínú ìsìn lónìí. Ọlọ́run kórìíra rẹ̀. Kí ni ìwé orí kẹfà pàtàkì èsì ẹsẹ̀ kọkàndínlógún kí ló kọ wa 19. Ó ní ẹlẹ́rìí èké tí ń sọ èké jáde àti ẹni tí ń dá ìjà sílẹ̀ láàárín àwọn arákùnrin. Tẹ́ bá wò láti ẹsẹ̀ kẹrìndínlógún 16 ìwé orí kẹfà ẹsẹ̀ kẹrìndínlógún ó ní ohun mẹ́fà ni Olúwa kórìíra, nítòótọ́ méje sì ni ó ṣe ìríra fún ọkàn rẹ̀. Ìkeje yẹn ó ní
ẹni tí ó ń dá ìjà sílẹ̀ láàárín àwọn arákùnrin. He who causes division among brethren. A ti rí kà nínú ọ̀rọ̀ mímọ́ Olúwa pé ìyapa ìjọ lónìí ẹ̀ṣẹ̀ ni. A tún ti sọ fún wa kó yé rẹ̀ ó lè yé wa. Kí nìdí? Ìdí ni pé Paul sọ fún wa nínú ìwé Kọ́ríńtì kìíní nígbà tá a kíyèsí orí kẹrìnlá 14 ẹsẹ̀ 23. Ó ní Ọlọ́run kì í ṣe Ọlọ́run rúdurùdu bí kò ṣe Ọlọ́run àlàáfíà, gẹ́gẹ́ bí ó ti rí nínú ìjọ àwọn ènìyàn mímọ́. Báwo lẹ ṣe lè rò pé Ọlọ́run ló pe A kó lọ gbéjọ kalẹ̀, Ọlọ́run pe B kó lọ gbéjọ kalẹ̀, Ọlọ́run pe C kó lọ gbéjọ kalẹ̀? A tó gbéjọ kalẹ̀ orúkọ á yàtọ̀, ìṣe ìsìn á yàtọ̀. B tó gbéjọ kalẹ̀ orúkọ rẹ̀ á yàtọ̀, ìṣe àti ìsìn á yàtọ̀. C tó gbéjọ kalẹ̀ orúkọ á yàtọ̀, ìṣe àti ìsìn yóò yàtọ̀. Ohun gbogbo tí wọ́n mú gẹ́gẹ́ bí ẹ̀kọ́ yóò yàtọ̀. Ṣé ẹ rò pé Ọlọ́run jẹ́ Ọlọ́run rúdurùdu ni? Rárá o, Ọlọ́run ti sọ pé òun ò kì í ṣe Ọlọ́run, òun ò kì í ṣe ẹni tí ó jẹ́ orísun rúdurùdu. God is not the author of confusion. Ọlọ́run kọ́ ló wà nídìí rúdurùdu tàbí ìyapa ìjọ nínú ìsìn lónìí. Kì í ṣe Ọlọ́run. Ọlọ́run kọ́ ló gbé onírúurú àgbékalẹ̀ ìjọ kalẹ̀ lónìí. Ọlọ́run kọ́. Ọlọ́run tún kì wá nílọ̀ nípasẹ̀ Paul àpọ́sítélì ní ìwé Tímótì kínní orí 4 ẹsẹ̀ 1. Ẹ̀gbọ́n tó Ọlọ́run sọ ni. Paul ní ẹ̀mí tẹnumọ́ pé ní ìkẹyìn ọjọ́ àwọn mìíràn yóò kúrò nínú ìgbàgbọ́, yóò máa fiyèsí ẹ̀mí tí ń tan ní jẹ àti ẹ̀kọ́ àwọn ẹ̀mí èṣù gbogbo. Àwọn tó ń fa ìyapa ni. Ọlọ́run kọ́ ló gbé onírúurú ìjọ kalẹ̀ pẹ̀lú orúkọ ìyàtọ̀ síra wọn. Ọlọ́run kọ́ ilé ìgbìdò yìí wa. Ọlọ́run kórìíra ẹni tí ń fa ìyapa láàárín àwọn ará. Ọlọ́run kórìíra rẹ̀. Ọlọ́run sì kì wá nílọ̀ pé ìyapa tí ń bẹ nínú ìsìn lónìí tó sì bí onírúurú ìjọ náà lónìí ẹ̀ṣẹ̀ ni, kí a sì kúrò nínú wọn. A ó tún padà sí ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run ìwé Róòmù orí 16 tí a kà tán ní ẹ̀ẹ̀kan. A ó padà sí ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run yìí kí a tún kà á sí wa létí. Ìwé Róòmù orí 16 nígbà tá a kíyèsí láti 17. Ó ní ọ̀rọ̀ èmi sì ń bẹ̀ yín, ẹ máa ṣọ́ àwọn tí ń ṣe ìyapa àti àwọn tó mọ́mú ìkọ̀sẹ̀ wá lòdì sí ẹ̀kọ́ tí ẹ ti kọ́. Ẹ kúrò ní ìsọ̀wọ́n tọ́lọ́run sọ nìyí. Ọlọ́run sọ pé níbikíbi tá a bá ti rí traces ìyapa nínú ìsìn, nínú ẹ̀kọ́ tí kò ní ìbámu pẹ̀lú ọ̀rọ̀ mímọ́ Olúwa, ìyapa ni wọ́n. Kí a kúrò nínú ìsọ̀ náà, ká kúrò nínú àgbékalẹ̀ náà tọ́lọ́run sọ ní, nítorí pé ẹ̀ṣẹ̀ ni. Ọ̀pọ̀lọpọ̀ wa tí ń sin Ọlọ́run lónìí nípasẹ̀ Jésù, a ò mọ̀ pé onírúurú àgbékalẹ̀ ìjọ nínú ayé lónìí kì í ṣe ìfẹ́ Ọlọ́run, kì í ṣe tọ́lọ́run gbé kalẹ̀. Kí wá ni àwọn okùnfà ìyapa? Àwọn olóyìnbá sọ pé things that causes division. Kí làwọn okùnfà rẹ̀? Kí ló fà á? Àkọ́kọ́, ká gbọ́n tí ìwé Gàlátíà orí 1. Ká gbọ́n tí ìwé Gàlátíà orí 1. Olúwa kọ́ wa ní ọ̀rọ̀ yìí. Ẹ jẹ́ kí ìfẹ́ yóò yé wa, kí ẹ sì jẹ́ kó rí ká gbé oore ọ̀fẹ́ láti ṣe. Ẹ gbọ́n tí ìwé Gàlátíà orí 1 ẹsẹ̀ 6 sọ. Ó ní ẹnu yà mí nítorí tí ẹ tètè kúrò lọ́dọ̀ ẹni tí ó pè yín sínú oore ọ̀fẹ́ Kristi sí èrè mìíràn. Èyí kì í ṣe òmíràn, bó tilẹ̀ ṣe pé àwọn kan wá tí ń yọ yín lẹ́nu, tí wọ́n sì ń fẹ́ yí ìyìnrere Kristi padà. Ẹ wo ẹsẹ̀ 8. Ó ní ṣùgbọ́n bí ó bá ṣe àwa ni
tàbí áńgẹ́lì kan láti ọ̀run wá tí ó bá wàásù ìyèrè mìíràn fún yín ju èyí tí a ti wàásù fún yín lọ, jẹ́ kí ó di ẹni ìfibú. mo pẹ́ gbọ́ ọ̀rọ̀ Olúwa yìí, ẹ̀yẹ ẹsẹ̀ 9. ó ní bí èmi ti wí ṣáájú bẹ́ẹ̀ ni mo sì tún wí nísinsìnyí pé bí ẹnìkan bá wàásù ìyèrè mìíràn fún yín ju èyí tí ẹ ti gbà lọ, jẹ́ kí ó di ẹni ìfibú. ẹ̀gbọ́n ọ̀rọ̀ Olúwa Paul nípa ìmísí Ọlọ́run ló sọ pé bí bá ṣe pé àwa ni tàbí áńgẹ́lì kan láti ọ̀run ló wá wàásù rere mìíràn fún yín ju èyí tí a ti wàásù fún yín lọ, jẹ́ kí ó di ẹni ìfibú. ìkìlọ̀ ńlá ni eléyìí. ohun mìíràn tí àwọn èèyàn sì ń wàásù lónìí, òun ni àgbékalẹ̀ ní irú ìjọ ìyapa, establishment of different denominational churches tí ó sì sí ní ilé èrò àti ète Ọlọ́run nígbà tó fẹ́ gbé ìjọ rẹ̀ kalẹ̀ nínú Bíbélì. Paul ní bó bá ṣe àwa ni tàbí áńgẹ́lì kan láti ọ̀run tó bá wàásù rere mìíràn fún yín ju èyí tí a ti wàásù fún yín lọ, kí o dẹni ìfibú. tọ́lọ́run sọ nìyí. a gbọ́dọ̀ jẹ́ kí ọ̀rọ̀ Ọlọ́run kó jẹ́ pàtàkì nínú ọkàn wa. nítorí wá sọ nìyí, nítorí wá sọ àṣẹ ni a gbọ́dọ̀ tẹ̀lé. ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lónìí ló jẹ́ pé wọ́n ń tẹ́tí sí ẹ̀mí, wọ́n fẹ́ gbọ́ ẹ̀mí pé mo ti pè ẹ́ bọ́ sínú ọgbà àjàrà Ọlọ́run, máa ṣiṣẹ́ fún mi, máa ṣe gbá, máa ṣe kòkó bàbá ṣá. èyí tí Jésù ti gbé kalẹ̀ ńkọ́ nípasẹ̀ ọwọ́ àwọn àpòsólì, níbo la fẹ́ tì í sí tí a sì rí àkọsílẹ̀ nínú ìwé mímọ́ Ọlọ́run. ìjọ tí Jésù Kristi Olúwa wa gbé kalẹ̀, tá a fún wa ní ìlànà, tá a fún wa ní àṣẹ, tá a fún wa ní ẹ̀kọ́, tá a fún wa ní ìlànà bá ṣe dẹnu ìgbàlà, tá a fún wa ní ìlànà bá ṣe jó nínú ìsìn nínú Olúwa, tá a fún wa ní ìlànà ìjọ náà níbo la ó tì í sí. ọ̀pọ̀lọpọ̀ ló ti yí ìrere Kristi padà sónírú ìyapa nítorí pé wọ́n ń tẹ́tí sí àwọn ẹ̀mí tí ń tan ní jẹ àti ẹ̀kọ́ àwọn ẹ̀mí èṣù gbogbo. bí la fẹ́ fi ìlànà tó Olúwa kọ́ wa tó fi lọ́lẹ̀ nípasẹ̀ ọwọ́ àwọn àpọ́sẹ́lì nípa ìjọ níbo la fẹ́ fi sí lónìí tá a bá lọ gbé òmíràn kálẹ̀ yàtọ̀ sí àgbékalẹ̀ Ọlọ́run. Perversion of the scriptures. àwọn èèyàn yí nípa ẹ̀mí búburú tí wọ́n ń tẹ́tí sí, wọ́n yí ìrere Jésù Kristi Olúwa wa padà. àwọn tó ń fa ìyapa nìyí. èkejì nínú wọn ni pé àwọn kan wà wọ́n jẹ́ ní ti ara. Some are carnally minded. ohun tayé, ìwòye tayé olókùn ọkàn wọn. ẹlòmíì kò níṣẹ́, tí ó bá ti ríṣẹ́ kò níṣẹ́. ìjọsìn is a business ni wọ́n sọ́dọ̀ owó. ẹlòmíì á lọ gbẹ́jọ kalẹ̀, á rẹ̀ sí ṣe ohun tó wù ú láì mọ̀ pé Ọlọ́run ò pe ẹnikẹ́ni láti gbé ìjọ mìíràn kalẹ̀ ju tí a ti gbé kalẹ̀, tí a sì rí àgbékalẹ̀ rẹ̀ nínú ọ̀rọ̀ mímọ́ Olúwa. ẹ̀gbọ́n tọ̀rọ̀ Ọlọ́run sọ ni, ó ní ìpìlẹ̀ mìíràn ni ẹnikẹ́ni kò lè fi lélẹ̀ ju èyí tí a ti fi lélẹ̀ lọ, tí ń ṣe Jésù Kristi. Jésù Kristi ti fi ìpìlẹ̀ ìjọ rẹ̀ lélẹ̀. ohun tí a ń béèrè lọ́wọ́ gbogbo ènìyàn lónìí ni pé kí a mọ lẹ́yìn tí a fi lọ́lẹ̀. ẹ̀kọ́ yìí ń tẹ̀síwájú sí i nítorí pé a gbọ́dọ̀ wádìí Bíbélì ká mọ̀ tí Ọlọ́run sọ fún wa nípa ìfẹ́ rẹ̀, nípa ohun tí Ọlọ́run gbé kalẹ̀ gẹ́gẹ́ bí ẹ̀kọ́. Olúwa yóò ràn wá lọ́wọ́ bí a ti ń tẹ̀síwájú. ẹ jẹ́ ká padà sínú Bíbélì wa, ká padà sínú ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run. tí ẹ bá fẹ́ ẹ̀bẹ̀ àdúrà tàbí ìbéèrè, àwọn nọ́mbà tí ẹ ó pè wá sí nìyí: 08057444902 tàbí 08065717023. a ó tún nọ́mbà náà pè fún wa: 08057444902 tàbí 08065717023. ẹ̀kọ́ ń tẹ̀síwájú sí ní ìgbà náà tá a tó fi lè pàdé. kí ìbùkún àti wàláyé Ọlọ́run kó di mímọ̀ lórí ayé wa, ṣùgbọ́n kí a mọ̀ dájú pé ìyapa tí ń bẹ nínú ìjọ lónìí ẹ̀ṣẹ̀ ni. kí Olúwa kó ràn wá lọ́wọ́ lórúkọ Jésù, àmín. Fún mi ní Bíbélì ìràwọ̀ ayọ̀
láti máa yọ̀ wá fẹ́ni tí jíǹde. Kò sí ìjì tí ó lè bòdì dán rẹ̀. Jésù ti gbà àwọn tó ti sọnù. Fún mi Bíbélì, ròyìn mímọ́ dídán. Mọ́lẹ̀ rẹ̀ yóò tọ́ mi lọ́nà tóóró. Ẹ̀kọ́ ìlérí òfin ìfẹ́ papọ̀. Kóòrù tó kọjá sọ́jà ìnípẹ̀kun.